ọba mowó gúró ìta jìnnà ọ̀sẹ̀dásẹ̀gẹ múrí nǹkan padà ní ọ̀ra o ọba nǹkó ọmọ àwọn fẹ́ lọ́sùn lọ́kà. Olódùmarè ló dẹwà fódìdẹ rẹ táráyé tapo sí lára kàkà kó bàjẹ́ fún ṣe ló dẹ̀ tún mí rẹwà sí ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. Bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ènìyàn ò dáṣẹ́ olúwa dúró. Olóńgè ní ti tàjòdè báyìí èkúté ilé kéékèèké ẹ̀ paramọ́ Dmap TV gbogbo ẹ̀yin ènìyàn wa nílé àti dé o pẹ̀lú ìgbádùn yín lọ́lọ́kan òjọ̀kan ẹ máa gbádùn eré orin fújì orin mùsùlùmí orin kìrìsìtẹ́nì àti hip hop lọ́lọ́kan òjọ̀kan ẹ máa gbádùn Dmap TV. Instagram wa ní Dmap TV @Dmap TV, Facebook page wa ẹ má doubt ẹ Dmap TV, YouTube channel wa Dmap TV ẹ máa gbádùn wa torí wípé ìgbádùn ti yín ìnàdùn náà ti wá ẹ̀yin ẹ máa fi gbádùn sayọ̀ ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan orin fújì kristẹni mùsùlùmí àbáláyé àtàwọn kọ́mẹ́dì lóríṣiríṣi pàápàá jùlọ látọwọ́ èmi ọmọ yín ambassador Abiola Abiodun aka Mr. Lily ẹ má doubt ẹ Dmap TV àgbàlẹ̀tù ọmọdé làwọ̀.